comes the Aláàfin Ọ̀yọ́. Kábíyèsí Abdulhakeem Ọmọláwání Agogo Ìjà, ọmọ Adéròmú ọmọ Ọ̀wádé, agogo létí Akínmọ̀rìn, ọmọ Ṣàkàbí Ọ̀tídá, fẹ̀rẹ̀ bí inájò, Ròmú Ọbàníọ̀wò ní Àlàdé Ọ̀yọ́, Àbàjà Ọ̀pápọ̀, ẹnìrè ní kọ́, Alábàjà kálọ̀ sílé, Ọ̀yọ́dùn joyin lọ, Àkànní èyí méjì Adépinnu, ládé, Aláàfin Ọ̀ládé, adé aládèkún ní àgbà fún Aláàfin. Wọ́n wá ní títìrí méjì ní àkì ọmọ olóko ewu, ìlà tiri, ìlàkó, ìkàn tiri wẹ̀wù ẹ̀jẹ̀, ìkóòkó ló tiri pẹ́kù, bẹ́ẹ̀ ni ìwọ́ tiri pẹ́já, ọkà bàbà ó tiri sólókò, èjì ọ̀bọ̀rọ̀ ilé Ọ̀yọ́. Wọ́n ní bí ọmọdé ò bá gbàlagbà jẹun, wọ́n ló yẹ kó tiri ni o. Òkè tiri mọ́ wò ó tó sọ tiẹ̀ ní kúdẹ̀fù. Bàbá àti ni wọ́n lé tí wọ́n kó apó lápò, wọ́n kápò lápò, ọkọ̀ àpáta lórí àpáta, bẹ́ẹ̀ ni bẹ̀m̀bẹ̀ ń ro ìgùdù lẹ́yìn ọgbàrà. Ọ̀dọ̀fín Ìjàyè kò ní dúró de lákànlú. Ẹ̀yin lọ́mọ ajá nímìíràn gan, ẹ̀yin lẹ́ ń bẹ olówó kó lè gbowó, ẹ̀ ń bẹ ìwọ̀fà kó lè fi oko ọgbà sísì sílẹ̀, àṣẹ kó lè bá àdìjà kó lè bá àdì àpọn ni o, kí ọmọ ọba Ọ̀wádé Adéròmú lè rí jẹ níbẹ̀ ni. Èèyàn Ọ̀yọ́, ará Ọ̀yọ́, ẹ wá tọ́jú Abímbọ́lá ọba o, nítorí ṣebí Ọ̀yọ́ láàrí ọmọ Ọ̀wádé. Ọ̀yọ́ ò ní ṣe bí abẹ́ nìkọ̀ọ̀kan. Ṣìyàn Bọ́lá ọmọ olúkú ewu, òrógan lóyè ọmọ Ọ̀wádé, ọmọ Ṣàkàbí Ọ̀tídá, fẹ̀rẹ̀ bí inájò, lémọ sílé lémọ sọ́ọ̀dẹ̀, ọmọ Adéròmú ẹlẹ́wù ẹ̀tù, àbùkù létí Akínmọ̀rìn, ọba làkànní lálàdé Ọ̀yọ́. Kádì ó pẹ́ lórí o, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Kábíyèsí Abímbọ́lá Àkànní Ọ̀wádé ẹlẹ́wù ẹ̀tù, oníta àjígbá. Ẹ jẹ́ ká relé Àkànní káwa náà lọ rèé gbàtà wa o. Kábíyèsí ọmọ Àwẹ̀ró Alágùrè. bára ayé bá bẹ̀ mí mi ò ní gbọ́ o, lórí ọ̀run bá bẹ̀ mí ò ní gbà, ká ẹ pẹ́pẹ́ ẹgbẹ́gbẹ́ ká ẹ bẹ̀ mí mi ò ní gbà o, mi ò tiẹ̀ ní gbà ní ẹ̀ lè sọ. ẹ ṣe máa sọ fún mi, ẹ sọ fún mi ò ní wà lórí tíìfì, máa wà lórí tíìfì. Ibi tó kún fọ́gbọ́n, ìmọ̀, òye, dọkumẹ́ntìrì wà ń bẹ̀, eré alárabàrà wà ń bẹ̀, àwọn ìtàn ìṣẹ̀ǹbáyé wà ń bẹ̀, àwọn òníyàn àti òlọ́mọ nínú ẹ wò ó, ẹ máa wo Alore TV. Orúkọ mi ni Wòlíì Israel Ọládélé Ògúndípẹ̀ Genesis program. ọmọ Adéròmú Alore TV, ẹ máa wo, ẹ̀kọ́ pọ̀ ń bẹ, ìrírí ayé pọ̀ ń bẹ, òtítọ́ pọ̀ ń bẹ, ohun tó lè gbéyàn dìde tó máa múyàn kúrò nínú àṣìṣe ó pọ̀ ń bẹ. I'm confirming Alore TV. The more you know, the better you become. Alore TV. Adé Aláàfin ni àgbà fáláàfin.